tó kábíyèsí Elédùmarè ọba ńlá ẹ máa wo nǹkan tẹ́ ń wò yìí agbára inú àwọn èèyàn dúdú ó máa gbéra sọ́ọ̀sì àwọn ẹ̀mí àní májíìkì ni àwọn ẹ̀mí àníyàn ló wà ń bẹ̀ máa wo bó ṣe ń sọ kúlúkúlú kábíyèsí ọlọ́run agbára inú Áfíríkà ni agbára inú àwọn èèyàn dúdú ó yá gbéra sọ́ńlẹ̀ gbéra sọ máa wo bó ṣe ń ṣe kúlúkúlú àwọn ẹ̀mí àtúnilà láì wọ́n á nírọ̀ ní gbangba ìtàlá tí ń ṣe yìí kábíyèsí ó gbéra ńlẹ̀ tán agbára inú Áfíríkà agbára inú àwọn èèyàn dúdú olúwa jágélégbò olúwa ló lè wí àti àwọn nípa Áfíríkà ní nǹkan àwa la ní ohun téyìnbó ní.